ṣẹpẹtẹ ni ó mọ̀ pé mo máa post orí burúkú tó lọ ṣe Fẹ́mi àti Bíọ́dún lórí The Nation ó wá gbé àwọn olóṣì ọmọ òṣì àwọn ọmọ akúmámojúdì ó lọ gbé wọn wá péjì mi máa rọ̀ ju ìpele yín lórí mi tó bá ti pẹ́ ta ti ń dàbí àyàn bí bá máa ṣe mẹ́wàá fún yín Ọlọ́run á gbàdúrà bí kó jẹ́ 9 á mú yín bẹ́ẹ̀ bá escape 9 mẹ́jọ ẹ̀ lè escape pétiye. ẹ̀yin tèmi a sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n kí a tún tẹ̀síwájú wàhálà ńlá ti ṣẹlẹ̀ ò bí Lizzy Anjorin bí ó ṣe dráàgì arábìnrin wa tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé òun pẹ̀lú Ìyábọ̀ Òjó ló dráàgì nínú fídíò yìí ó ní ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ló mú iṣẹ́ arábìnrin tí a mọ̀ sí Fúnkẹ́ Akíndélé ló mú iṣẹ́ rẹ̀ lẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin bí ó ṣe sọ̀rọ̀ náà. ṣẹpẹtẹrì olóṣì olórí gbígbẹ bí orí awó díndín ìwọ náà ṣáà kó àwọn òkú àpò kan síta olóò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé bá ṣe ń ṣiṣẹ́ ló ṣe ń ṣe yẹn mò ń béèrè ṣé bá ṣe ń ṣiṣẹ́ àbí ó wá mú àwọn òkú àpò ó wá gbé síta kára má bàa fún wa èyí ìyá ti bílọ̀mù òṣì oríṣẹ́ ìyá àbèjì yẹn fún jẹ mú fún jẹ dáadáa ṣé bẹ́ẹ̀ jọ ń pẹ́pẹ́ wa recently ni ebe jọ ń pẹ́pẹ́ wa ni mú fún gbogbo story tó sọ tòótọ́ ni fún jẹ ó làlà kíbo làlà kí ló dùn bí àrùn bà oorun ní kura èèyàn dẹ̀ máa momi mú fún gbogbo sórí ẹ̀ tó kọ yẹn bó ṣe rí gangan ṣé òun bá gbénu ilé ni òun bá gbénu ilé ṣẹpẹtẹrì orí sórí ọ̀sán yìí kọ bó ṣe rí gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ èèyàn mélòó ló paná àwọn mélòó ló bá sùn ngbà tó rí pé yóò ṣùkú ẹ̀ ó bá yá mú àwọn ọmọ ẹ̀ ó de pè bò ó mú sí fún welcome on board òun náà káàbọ̀ sílé ọlọ́ra ni mú sí fún ó sọ fún pé oró lé ni kẹ́ ẹ ṣépè fọmọ kí tiẹ̀ náà ti ṣe fọmọ ẹ̀ ọ̀hún tí ìgbọ́mọ ẹ̀ lọ́bẹ̀rẹ̀ grand ọ̀hún tí ìkan kó sí ọmọ ẹ̀ Lizzy máa try ọdún méjì ẹ̀dẹ̀ fi ń kan kó sí ṣẹpẹtẹrì a tún máa fún wọn ní tọ́ǹpọ̀ báyìí ni ṣẹpẹtẹrì a máa fún wọn ní tọ́ǹpọ̀ báyìí ni ẹsà bọ́ọ̀dù olóṣì kánsá olóbò pìpìrì tí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde máa ṣẹ̀wọ̀n olórí burúkú ìyá kú má mojú dì ìyẹn ti kú sáyó ti tàjò gbé sájò olóṣì ó gba ọmọ inú ẹ̀ ló ti ṣe nǹkan rẹ̀ ó jẹrà tán mọ́lẹ̀ olóṣì orí ẹ̀ dàbí orí ẹja àgbódò yíyan aṣọ egun aṣièrè títí náà ogun bá ń wò tó máa fẹ̀wọ̀n ló gbà tọmọtọmọ ẹ̀ Jayden Jessica wọ́n á ṣẹ̀wọ̀n Esabod wọ́n tó ti wà nú ẹ̀wọ̀n tẹ́sàbọ̀dù bá ń ṣépè ń gbà yẹn báyìí ṣẹpẹtẹ́rì aṣièrè á wà ń bẹ̀ wá máa gbọ́ you cannot be like kini kan can't you see lágbájá she did not talk can't you this òkú mọ́ ti padà kú o. Kiss lover bá mi fún jẹ sórí story tó kọ lọ́sàn yìí ó tiẹ̀ kú ti gbéra ẹ ṣe pé ó ní tí ò bá rí bẹ́ẹ̀ kí ló ní kó ṣe òun ṣé kó bá gbogbo àwọn ọmọ tó sọ yẹn sùn wonderful really oríṣẹ́ eléyìí ṣe ńgbà tá a bá ń sọ fún yín ṣe bẹ́ẹ̀ jọ ń pẹ́pẹ́ wa recently èmi tí mo mọ̀ pé pẹ́pẹ́ tẹ́jọ́ ń pẹ́pẹ́ wa tí wọn náà gbà wọ́n láàyè wọ́n lọ ń gbé ẹ pẹ́pẹ́ orí kìí sọ̀rọ̀ ńgbà tán fi ẹ pẹ́pẹ́ wa èmi tí mo ti mọ̀ pé story ẹ ti dé ọjọ́ èní ilé mi ń dúró dè
ó mu sí fún ìyá àbèjì pẹ̀lẹ́ ìyẹn náà ṣẹnu bí ẹnu ọ̀sọ̀ọ̀sọ̀ ọjọ́ ni èmi pé ìyá àbèjì egungun be careful na express you dey go egungun be careful mọ́tò jọjà màmí dọ́gba pọ̀ ẹ wò ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ o Busy Wise mo gbádùn Gistlover Òṣùbà rere o Gistlover Òṣùbà rere ọba tó sọ di sítórì kalẹ̀ ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó múyàn ìsìn private jet ló ń lò mú ṣá ń wò ó ń gbà tọ̀rọ̀ dáadáa mo rí tó ti pe lágbájá tó ti pe tẹ̀mẹ̀dò mo bá rí ọlọ́sọ̀ọ̀sọ̀ fọ̀sọ̀sọ̀ lẹ́nu yẹn náà rí báyìí fẹ́yìn múṣu ìyá mi ìwọ náà wà nù àwọn ọ̀tá mi ni wọ́n fẹ́ fọgbọ́n mẹ́nu ṣó sórí ẹ̀ náà gbé pọ̀ àti wíwíwíwí pẹ́pẹ́ yìí ní nǹkan asọ́sọ́sọ́ kò tẹ́ tó dà wá lọ mo wò mí ní ṣé mi lè wá ń pẹ́pẹ́ náà ń dìmọ́ra wọn náà ń ṣe gbogbo ẹ̀ nífẹ̀ẹ́ yín múṣu náà ṣe báyìí eléyìí bí eyín ìgbọ̀ngàn mù ọlọ́run àtijọ́ o àṣé kò tiẹ̀ pẹ́ tó bá jẹ́ pé gbà tẹjọ́ ń pẹ́pẹ́ wa ṣẹpẹtẹ́rì sórí àfòkò kan pẹyẹ mẹ́wàá ni ẹ ṣẹpẹtẹ́rì àfòkò kan pẹyẹ mẹ́wàá nígbà tí mo ti rí tó ti mẹ́nu ọ̀sọ̀ọ̀sọ̀ lọ mẹ́ra sórí eléyìí náà ti sún mọ́lé ìyá àbèjì mo gbà ó ní shock absorber kò ní dáhùn kò ní ké nǹkan kò ní ṣẹlẹ̀ àfi bó di ṣe rí in this afternoon àìsọ́ kí ni àìsọ́ kí ló gbọ́ná ìyá àbèjì kí ló ló sọ ó sọ àìsí sí sọ sing song fún mi lórí yẹn ó rántí ó wọlé kanlẹ̀ ọmọ àfarúgbó arábí sing song sing wọ́n pẹ́pẹ́ wa sórí wọn ló wọlé kanlẹ̀ ṣẹpẹtẹ́rì mo try fún sórí ọ̀sán bó ṣe rí gẹ́lẹ́ ó jọ pa ó mu ẹ wò ṣé kò mu báyìí